ṣe sẹ́ǹdẹ̀ sọ́dọ̀. ẹ lè sẹ́ǹdẹ̀ sí mi náà kò sí nǹkan kan. chairman ọ̀gá tíá ewúlógbó. èèyàn chairman. wọ́n kárí wọ́n dàgbà wọn ò ní lásídẹ̀ǹtì. ọ̀sánmanu mi ló ń tasẹ́ kò sọmọlúwa rẹ o. ẹ̀yin ọmọ kò sọ ọmọ mọ́. sọ ọmọ kò sẹ̀mí. ọ̀gá kí mo tún ṣe. ṣé yẹ kó jẹ́rú ìwọ ló mọ dọ́rùn nǹkan tó ń dánwò. àṣé bí yọ kí wọ́n bá ń béèrè pé kí mo ṣe ń tó ṣe fún sàmà fún sàmà. sàmà ẹ̀dá kò kí mo ṣe ń tí má ṣe dáríjì mi. bí mo ṣe mú ọ mo mú ọ tọ́mọ̀ ni. ṣé yẹ kó dánwò ẹ̀wò sí mi. ẹ má bínú ẹ forí jì mí. bí bá kú òun ayé ẹ kí ló kù. ayé ẹ̀ tán ọlọ́run tún wà. tí ó lọ́lọ́ ni lẹ́yìn sàmà níwájú ọ̀gá níwájú sàmà. tí mò ń sọ ni pé mo lọ́lọ́run mo sì ní chairman. ó lè ní méjèèjì pọ̀. ìbéèrè tí mò ń béèrè ni kò dáhùn bí n bá kú òun ayé rẹ táyé rẹ ò ti bàjẹ́. kò sí kankan mọ́. ẹ sá mọ puro kí n mọ kú o èmi ni mò ń gbé ọ. bẹ́ẹ̀ni ọlá mi ló fi ń bẹ́ẹ̀ni chairman o ló fi ń yan. ọlá bàtà ni mo dò sàn. abẹ́ sàmà ló wà. ẹ filẹ̀ gbogbo ibi tó o bá ti gbórúkọ mi mọ̀ ọ́ sá ni. bẹ́ẹ̀ni. mo ti bá forí sí má forí bẹ́ẹ̀. mo tó bẹ́ẹ̀ tá ń bí mi. má ti rí sàmà báyìí kó ṣe kí ni. tó a lè ní. a ní bàbá. ẹ dákun. wọ́n máa ń kí ọ. mo kí wọn. ń kí ọ. olórí burúkú lọ́wọ́ yìí ayé ẹ̀ sí ọ̀rọ̀. kò sí kankan fún mi mo kàn ní kó kúnlẹ̀ lójú rẹ ni kó lè rí pé olórí burúkú tó ń fọ́ fún ọ̀bọ̀n tàwa ló jẹ́.